a kó ojúmọ́ gbogbo ọmọ Yorùbá o, yóò dàdúrà wá gbà o. Orúkọ tèmi ní Fáyẹmí Okunọlájà Peter, mi ń bẹ́ẹ̀ ní kankan fa wàhálà tán bá ti tọ́ mi o. Mo jókòó níwájú ilé mi ń bí, níwájú ṣọ́ọ̀bù ìyàwó mi ń bí lánàá ni mọ́là kan dé náà tó ń tọrọ owó. Ó dẹ̀ dé, mo rí pé bó ṣe wáyé eléyìí kì í ṣe yàn lásán. Ó mú ọ̀pá kan dání, ọ̀pá yìí ó dì í mú lórí báyìí, ó fi ń tẹ̀lé, ó ń rìn bí pẹ́ńtẹ́sẹ̀ ń dùn. Wọ́n á ní kó kó wájú ilé mi, ó dẹ̀ kó wájú ṣọ́ọ̀bù ìyàwó mi, ó tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù àwọn télọ̀ tó wà ń bí báyìí, tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí nínú ilé mi náà kọ́mpáànì. Mo ní kó kúrò ń bí kó máa lọ, mo ní kó máa lọ, tí mo sọ pé kó máa lọ báyìí tó máa ṣe báyìí, mo tó yọrí ẹ wò. Kò ṣe pé mi ò parọ́ mọ́ o, ẹ ti rọ́pàá yìí, ṣẹ́rí ọ̀pá yìí ló yọ straight, ẹ wo ohun tó wà lórí ẹ̀, iṣẹ́ ti rí ríǹgì rẹ̀ ń bí o, oògùn ní ẹ̀dẹ̀ rọ́pàá yìí bó ti ṣe dán tó, ẹsẹ̀ tó ń ṣe báyìí kò dún ohun tó rí gbà tí mo gbà lọ́wọ́ ẹ̀. Ó mú ọ̀pá yìí lẹ́sẹ̀kẹsẹ̀, ó là mọ́ mi lórí ni, gbogbo ìlú yìí lè sọ sí o, pátá gbogbo tó wà street tó wà ládùúgbò bí Oore Ọ̀fẹ́ hospital nílùú Ìtòrí Èkó local government, kábíyèsí bàbá wa Àkámọ́, gbogbo àwọn tí àwọn sẹ́ríkì wọn bírú ọ̀kùsàǹgbàǹkó, ẹ bá a sọ fún wọn kó bá a kìlọ̀ fún àwọn fámìlì wọn tó ń tọrọ bára kán máa lọ tọ lọ́dọ̀ ẹbí wọn, kán máa yà street wa mọ́sà o. Ní sáìdì ibi tí aláwọ̀ ẹkùn ojú burúkú tó jẹ bálẹ̀ agbọ̀n ẹrú kò tuntun sí àdúgbò yẹn ní o, lèmi ń gbé, èmi ní balógun ẹ̀ o, èmi ní balógun aláwọ̀ o, ṣe ń gbọ́ tí mo yẹ gbọ̀ páyì lọ́wọ́ ẹ̀ tọ́yàn ń lọ pé kí n filẹ̀ fún tí mo lọ́mọ́ ọlọ́ tí mo gbà mí ti ṣe tán báyìí ó ti fa ilé ìjáde, tó bá fa jáde báyìí mo ní tó gbé lé mi báyìí mo sáré gbà lọ́wọ́ ẹ̀ pápápá. Òun rèé o, gbogbo yẹn rí ẹ̀yin Yorùbá, ogun ti dé sógun state o, ohun tí mo gbà lọ́wọ́ mọ́là gbogbo ẹ á bèrè street bí o, tó bá jẹ́rọ ni mo pàdé Èkó local government ní street Oore Ọ̀fẹ́ hospital opposite tẹ bá ti kọjá ARA hotel bí tẹ ARA kọ́ tiẹ̀ sí yẹn, ẹ̀yẹn gbàbẹ̀ wọlé street ibẹ̀ ní ilé tèmi, èmi ní Fáyẹmí Okunọlájà Peter o. Gbogbo tí mo gbà lọ́wọ́ mọ́là lánàá rèé o, gbogbo aládùúgbò wọ́n lè sọ sí o, ẹ ti rí, ó la ilé ìmọ̀ mi lórí ni ko, ẹ mọ̀ pọ́pá yìí náà fi ń pa àwọn ẹran tó ń pa tó máa ń tà fún yín dédé yìí, ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń dàgbà màálù wọn lórí àwàkọ́ o, wọn fi ya ẹnìkan. Ohun tí mo gbà lọ Fúlàní lánàá rèé, today is Thursday bá àná ní sí Wednesday òun ni o. Ohun tí mọ́là mo gba eléyìí lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní tó ń ṣe bí pẹ́sẹ̀ ń dùn, pẹ̀lẹ́sẹ̀ tó ẹsẹ̀ òdún o ló fi jápa o, ẹ lè wá o, gbogbo ẹ̀yin ọba wa ẹ bá sọ fún àwọn Fúlàní mọ́là, wọ́n ti wà ní junction to junction tó ń tata àti kínní, kọ́ fi ìlú ilẹ̀ fún wa, ẹ̀yìn bá ṣe wèrè bí ọ̀pá wọn iná máa fi pa wọn o. Ohun tó là mọ́ mi lórí, ó dín bá ó là mọ́ mi lórí ni, ó rí gangan ni. Tá a bá sọ pé ó ń bọ̀ bíi ká máa fi dára wa láyà ni, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí eléyìí ti kọjá ọ̀rọ̀ pé ó ń bọ̀, ó ti dé. Kí ló dé? Ogun ti wọlé Yorùbá. Lọ́dọ̀ tèmi, àwọn bàbá wa ẹ ti pẹ́ lórí mi, èṣìkéṣì ó ti bẹ̀rẹ̀ sí ní bá wa ń bẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ wo bí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ farabalẹ̀ wá wo àwọn fídíò tí mo kó wá yìí, kẹ́ ẹ lè bá a mọ̀ yìí pé lóòótọ́ mo wí fún yín, ó ti kọjá bẹ́ẹ̀. Láìpẹ́ láì jìnnà, kì í ṣe àrísọ ọ̀rọ̀, kì í ṣe pé bọ́yá àbí ìdẹ́rùbani, ọ̀rọ̀ dẹ́rùbani kọ́ leléyìí, ṣùgbọ́n ohun tí mò ń gbìyànjú àti sọ fún yín ni wípé yàtọ̀ sí kábíyèsí tí wọ́n pa nílùú Oǹdó, wọn á sì máa mọ́ ẹlòmíì balẹ̀. Mi ò sọ gẹ́gẹ́ bíi pé bọ́yá mo fi ń dẹ́rù bẹ́nikẹ́ni àbí pé bọ́yá à ń sọ ní sọ ọ̀bàjẹ́, ṣùgbọ́n kinní kan tó dá mi lójú ni wípé ìmúra tí àwọn Fúlàní múra fún Yorùbá ó kọjá àfẹnusọ, ó kọjá àfìtìròyìn, torí wípé bí mo ṣe máa ń sọ pé ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lọ́jọ́ sí, ṣe rí i pé ó ń bọ̀ wá, ó ti ń ṣe báyìí, ni mo fi máa ń pè ní pé wòlíì ni, ànábì kan ni nígbà láàrin wa, tó pe ẹ̀yin kábíyèsí gbà yẹn lọ́hùn pé ẹ̀yin kábíyèsí ẹ bá wa dá sọ̀rọ̀ yìí, ẹ fọwọ́sowọ́pọ̀ fún wa pẹ̀lú wa, ká lè bá a ṣe kíni, ká lè bá a jẹ́ àjàṣẹ́gun. Ṣùgbọ́n tó àwọn kọ̀ọ̀kan gbé, but àwọn kọ̀ọ̀kan wọ́n fà á sílẹ̀. Ọ̀tọ̀ nísìn kábíyèsí tí wọ́n pa
nílùú Oǹdó. Bàbá yìí bí mo ṣe sọ tẹ́ ẹ bá délé kẹ́ẹ̀kílé, bẹ́ẹ̀ bá dọ́nà kí gbogbo èrò tẹ́ ẹ bá bá ní lójú ọ̀nà, akọni Oòduà ni bàbá. Ẹ sì kúkú mọ Oǹdó tẹ́lẹ̀ pé nídìí ká lágídí ni wọ́n lágídí. Èmi fẹ́ẹ́ lè sọ ní tèmi pàtó wípé èmi ọ̀mọ̀ yìí bá ṣe ní kábíyèsí tí wọ́n lè fún ní bájínẹ́tù tí ò ní mu, tí wọ́n ṣàládàá tí ò ní ràn mọ́ nínú ìrìn àwọn kábíyèsí wa. Àbí títí tó fi jẹ́ pé wọ́n wá hàǹgì ẹ̀ ni wọ́n fi sharp object ni wọ́n fi hàǹgì ẹ̀ pẹ̀lú lẹ́yìn tí wọ́n la nǹkan mọ́ lórí tán. Ṣùgbọ́n ìbéèrè ọ̀hún rèé, ẹ dákun, mo sọ náà nínú fídíò mi kan pé níbo ni àwọn ẹ̀ṣọ́ tí máa ń ṣọ́ kábíyèsí wà? Torí tí náà bá lẹ́ni lẹ́yìn kò ní gòkè odò. Àpẹẹrẹ rèé nílùú Oǹdó, Èkìtì yìí, bákan náà ni oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀. Ibẹ̀ náà wọ́n ti pa ọba bíi 2-3 years ago, ọba méjì tẹ́nìkan tó jẹ́ pé orí kó wọn yọ. Now ìlú Oǹdó yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni àwọn Àmọ̀tẹ́kùn ti ṣiṣẹ́ takuntakun tí wọ́n kó àwọn Fúlàní tí wọ́n ká wọn mọ́ nínú tírọ́ọ̀kì tí wọ́n ń ṣígun bọ̀ wálẹ̀ Yorùbá. Ẹ̀ṣẹ̀yìn náà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n gbé yí débẹ̀. Gómìnà ìpínlẹ̀ Oǹdó lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń kọjú ìjàdá. Kí nìdí? Ẹjá kí bàbá pé how market wọ́n ní kẹ̀kẹ́ márúwá wọ́n bàbá fi ṣe kí wọ́n pè ambulance. Ó lọ́ọ̀ṣì kẹ̀kẹ́ márúwá fún ambulance. Ẹ gbọ́dọ̀ ẹ̀rí àbó ṣọ́ọ̀kì, ẹ má jẹ́ ṣọ́ọ̀kì. Tí ẹgbẹ́ mi rò pé tí ambulance bá gbé aláàárẹ̀ nígbà míì, ó lè jẹ́ pé ó ní ìdí oxygen. Ṣe bí nínú oxygen nínú ambulance wọ́n fi máa fún oxygen tí wọ́n lè tan AC. Ọ̀nà wo ni wọ́n gbà fi AC sínú márúwá? Ẹ farabalẹ̀, ẹ má jẹ́ gbà yín lásìkò. Ẹ kọ́kọ́ wo fídíò yìí, mò ń padà bọ̀ kẹ́ ẹ lè bá a mọ̀ wípé orílẹ̀-èdè tá a wà yìí kò ṣiṣẹ́ mọ́. Ẹ bá wa sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti Kẹ́rẹ̀mírò, ilẹ̀ Yorùbá èèmọ̀ ti wọlé, ogun ti dé. Ẹ má jà tanra wa. Ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fi mọ̀ wípé àwọn ọmọ ìgboro wá ní dey play. Fídíò náà rí, ẹ gbọ́ nǹkan tí arákùnrin rẹ̀ sọ. Tó bá dé ń padà wá sọ gbogbo àwọn nǹkan tí mo ti sọ lẹ́yìn fún yín. Òun rèé, mò ń bọ̀, mi ò tí ì dé. Ẹ̀yin awore, ẹ jẹ́ ká tún lè ṣe ọmọlẹ́yìn Jésù, ẹ kú ìfúnra. Ẹ̀yin mùsùlùmí, ẹ kú ìpàdé èyí tẹ́ wá ṣe nílùú Ìbàdàn. Yorùbá Yorùbá, ogun dé. Ogun àjà ìwẹ̀yìn òun ló pa bàbá mi Alájẹrẹ dẹ́ o. Ẹ jẹ́ ká wẹ̀yìn wò. Ogun ti dé sílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀sùn àsùnpara, ẹ̀sùn àsùnpìyè. Ogun wa ń tẹ̀yìn jà yín, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ sì ń wòran. Ìjọba gba agbára lọ́wọ́ yín, kò gba làákàyè lórí ọba o. Ọba sì láláṣẹ ìlú o. Tá bá relegate yín, ẹ má relegate ara yín o. Ẹ̀sùn àsùnpìyè. Ẹ̀yin kábíyèsí wa, kí adé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí ìrùkẹ̀rẹ̀ kó di òkìní, ikú òjijì kó má wọlé tọ̀ yín wá. Ẹ̀yin ọba, ẹ̀sùn àsùnpìyè. Náà ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ tó bà wá nínú jẹ́ ní ìpínlẹ̀ Oǹdó, ní ìlú Àkúrẹ́, ní Àkúrẹ́ North Local Government. Àwọn bandits oníkọ̀ mẹ́wàá ń wọ ààfin kábíyèsí ọba Aláyélúwà. Wọ́n da ìbọn bolẹ̀, wọ́n sì gba ẹ̀mí ọba. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n yìnbọn sí kábíyèsí àtàwọn ìyàwó rẹ̀, ìbọn wọn wọlé.
àwọn ìyàwó ti rí ìbọn wọn yìnbọn sí wọn fèrègé. Kábíyèsí dúró gẹ́gẹ́ bí ọmọkùnrin tó jẹ́, ó bá wọn figagbága níbo kàkílẹ̀ ó kú ilẹ̀ aṣá ni ẹ lè gbé wọn kó Ondo state ẹ̀mọ̀ wá náà a kì í kú bọ̀rọ̀ a dẹ̀ kì í gbà àkó kẹ́ fi mí sẹ̀sìn wọnú gbó ẹ níyà gbé mi kó láàfin mi ni ó bá wọn fà á wọn yìnbọn sí wọn ṣaládàá wọlé títí tàn fi pa wọn pa kábíyèsí yìí ṣùgbọ́n àmọ̀pọ̀ba ò kì í kú. Ẹ̀kọ́ wo la rí kọ́ nínú ọ̀rọ̀ yìí? Àwọn ẹ̀ṣọ́ ààfin dà? Gbogbo ọba wa nílẹ̀ kóòtù òjíire ló ń ní ẹ̀ṣọ́ nígbà ìwáṣẹ̀, gbogbo ọba kóòtù òjíire ló ń ní jagunjagun ìlú. Ká bá gba àṣẹ lọ́wọ́ kábíyèsí ṣé wọ́n gba ọmọ ogun ni? Kò sí nǹkan tó ní kábíyèsí ìlú kankan ká má ní ẹ̀ṣọ́ ní ààfin wọn. Ẹ̀ṣọ́ ò kì í ṣe security tá máa ṣí gate. Ẹ ní ẹ̀tọ́ láti ní ẹ̀ṣọ́ tó lè dáàbòbò ilé yín. Ordinary yahoo boy nígboro ó ń kó ọlọ́pàá 6 tẹ̀lé ara ẹ̀ kiri. Nigeria police release wọn tá ń gbé convoy. Ordinary olówó kìíní kan ó ń gba convoy ọlọ́pàá ó ń gbé rìn láàrin ìgboro Nàìjíríà. Àwọn àfáà rédèrèdè kan Ìlọrin láwọn Ìwó láwọn ibì kankan wọ́n assign ní permanent police fún wọn. Àárín àwọn mufti tí ò jámọ́ kankan tí wọ́n ní security local police ní ara wọn tó máa gbé double barrel àbí kí lórúkọ ìbọn yẹn tó máa gbé dání nínú fídíò. Àárín ṣe bá àwọn wá sí àwọn àfáà àríbí security ṣe ń gáàdì wọn wọlé. Ẹ̀yin kábíyèsí àwọn ẹ̀ṣọ́ yín dà ní Old Ọ̀yọ́ wọ́n máa ń ní àwọn ìlàrí wọ́n ní àwọn ẹ̀ṣọ́ tó yẹ pé táwọn kógun jábì kan òun náà máa ń lò. Ṣé ó ti di èèwọ̀ kò bá constitution mu mọ́ kí kábíyèsí máa tẹ́ni jagunjagun láàfin ni? Ẹ̀yin kábíyèsí ẹ jí bí ogun ò bá tiẹ̀ sí ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ogun ti wọlé Yorùbá báyìí o ẹ bẹ̀rẹ̀ sí ní tírẹ̀nì àwọn ọmọ ogun ti dé confam. This video is not inciting violence. Mi ò pé kẹ́ lọ́ máa tírẹ̀nì àwọn tó máa kógun jà rárá fún protection àfi kankan ẹ nídìí ọmọ ogun ẹ nídìí ọmọ ogun tí ò bá jẹ́ ọmọ ogun tó fẹ́ lọ ja ogun kó jẹ́ security tá máa protect àfin yín. Ìdí tí àwọn èèyàn yìí fi kọ́ mọ́sálásí wọn súnmọ́ àfin yín nìyẹn torí pé àfin yín ni the first place tá máa attack. Expansionist ni wọ́n jihadist ni wọ́n ogun tó ń jà ní 1830 wọn tí ì dẹ́kun. Wọ́n fẹ́ expand ni. Láti gbé bọ̀ tá bá ti fẹ́ take over ìlú kan ọba ìlú yẹn lọ́kọ́kọ́ fẹ́ lọ pa alágbára ìlú yẹn lọ́kọ́kọ́ fẹ́ mú wọ́n dẹ̀ ti fi mú fílẹ̀ wọ́n ti mọ ibi tí ẹ kù sí. Ẹ̀yin kábíyèsí kò sí nǹkan tó dá ọmọ ogun yín dúró. Àwọn ẹ̀mí àwọn àti sọ̀tàn wọn ní north wọ́n ní ọmọ ogun wọ́n ti pàdé bàbá wa Sultan Sokoto dáadáa most time nífẹ̀ẹ́ lọ́dọ̀ kábíyèsí Ọ̀jájá. Wọn ò dá nìkan rìn ká máa ní àwọn ẹ̀ṣọ́ very scary Fulani guys ká máa ní ìdà burúkú lọ́wọ́ àtòríṣiríṣi mákànjẹ ká ń guide bàbá yẹn kiri. Very scary. mo mú dáadáa tí mo súnmọ́ wọn dáadáa mo ti bọ̀ wọ́n lọ́wọ́ rí tí mo súnmọ́ wọn tí mo súnmọ́ wọn rí láwọn ẹ̀ṣọ́ yẹn tí mo rí wọn ojú wọn máa ń lé ní. Mo dẹ̀ mọ̀ pé ní tábà travel táwọn ilé ìṣẹ̀lẹ̀ tẹ̀lé wọn láàfin wọn kọ́ báwo ló ṣe máa rí àdánìkan ni ọmọ ejò ló ń jọ ọmọ ejò níyà ìbò òwò ara kábíyèsí ṣùgbọ́n ká ní àwọn ẹ̀ṣọ́ 10 péré náà wà láàfin lọ́jọ́ yẹn bandit kan abalẹ̀ kan ká tó lè pa ọba torí àwọn náà wọ́n máa ṣígun bolẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin kábíyèsí wa ẹ padà. Wọ́n ti ẹ̀ ní rọ́bà pánjọ́ náà. Ẹ jẹ́ kí ìjọba ti ọkọ mú yín ná bẹ́ẹ̀ train ẹ̀ṣọ́ láti protect àfin yín. Kò sí kan tó burú tẹ́ ẹ̀ bá lè rí ọlọ́pàá ẹ ní agbára láti assign ní permanent Àmọ̀tẹ́kùn base tó máa lè carry weapon nínú palace yín tí emergency bá dẹ̀ wà ẹ máa lè deploy wọn láti protect ara yín. Tẹ́ ẹ̀ bá lè dá train àwọn ọmọ ogun ẹ train àwọn Àmọ̀tẹ́kùn tó máa jẹ́ palace forces fún àwọn ọba ní both ìgbèríko àti àárín ìlú. Ẹ padà sí àṣà àwọn bàbá yín kí kábíyèsí kí wọ́n rest in peace kí wọ́n sì bá àwọn bàbá wọn nílé tó dáa. Tán bá dọ́run tán sọ fún wọn pé ẹ̀sìn bàbá kábíyèsí wa tẹ́ bá dọ́run tẹ́ lọ́dọ̀ àwọn bàbá yín níbi tó wẹ̀ lọ tẹ́ débi àgbàlagbà yín rè ẹ sọ fún wọn pé wọ́n ti fi ẹ̀sìn Islam òun náà fi arrest wa nílẹ̀ Yorùbá o òun náà fi kọ́ náà fi dojú wa bolẹ̀ nílẹ̀ Yorùbá o wọ́n ní ká má sọ̀gùn mọ́ wọ́n ní ká má ṣe kankan mọ́ ká má protect ara wa pé ẹ bọ ní ibi tá a bá dére o gbogbo àgbérò gbogbo nǹkan tó yẹ kábíyèsí lò àwọn ọ̀fẹ́ tó yẹ kó ní àwọn ègbé tó yẹ kó ní àwọn ordinary àjàbò àwọn òòka wọ́n ti fi ẹ̀sìn gbà lọ́wọ́ wa nílẹ̀ Yorùbá o wọ́n ti sọ àwọn ọba wa di ọba yẹpẹrẹ kí àwọn ọba tó ti lọ ká má sùn kán dìde o ká lè wẹ̀yìn wo àwọn ọmọ wọn torí ogun àjà ìwẹ̀yìn wọn ló fọwọ́ bá mi alájẹrẹ dẹ o pátán 1830 tán lò tán fi tẹ́ lóṣogbo wọn tó ti ń babọ̀ ṣùgbọ́n Yorùbá ò lọ dẹ́rìn lọ mọ́ o
Yorùbá ò lọ́mọ ogun mọ́, Yorùbá ò lè ké sí ọmọ ogun Ìjẹ̀ṣà, ọmọ ogun Ìjàyè, ọmọ ogun Ìbàdàn mọ́, torí wọn ò gbà kí àwọn Olúbàdàn gan ó rèézì ọmọ ogun mọ́, wọn ò gbà kí jagunjagun ó dìde mọ́, àwọn nìkan náà ní jagunjagun. Ogun tó dẹ̀ ń gbé bọ̀ kó sógun ọkọ̀ àtàdá, ogun sophisticated weapon ni wọ́n dẹ̀ ti dì wá lọ́wọ́ sẹ́yìn pẹ̀lú ẹ̀sìn. Ẹ̀yin èèyàn wa tẹ́ bá rí fídíò yìí ẹ dìde kẹ́ ẹ lọ ààfin ìlú yín, ẹ sọ fún àwọn kábíyèsí yín kán kó àwọn youth jọ, kán train wọn on either DPO order or any order, kán train wọn fún weapon use, kán train wọn fún protection ààfin, kán dẹ̀ assign àwọn security fún àwọn ọba wa. Àti gbọ́ pé wọ́n pa emir kan àbí sultan kan nílùú wọn o, torí pé agenda mùsùlùmí ni agenda tán gbé bọ̀ ní south west yìí, agenda pé wọ́n fẹ́ fi da wọn, wọ́n fẹ́ fi kan òkun lẹ́kọ̀ọ́ tí Usman Dan Fodio tó ti promise wọn ìgbà bàbọ̀ wọ́n ti délùú Àkúrẹ́ lójú state nílùú wa lọ́hùn, wọ́n sì ti pa ọba kan nílùú Àkúrẹ́. Ṣùgbọ́n àwa náà aṣọ yín pé bó ṣe easy fún yín láti ṣe ní Kwara kò ní easy fún yín láti ṣe lóńdó state, torí gbogbo ọ̀daràn tó bá halẹ̀ mọ́ àwọn ọba wa àbí tó ṣetán láti ṣe palára fún àwọn èèyàn wa. Ẹ káàbọ̀ padà, ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ohun tí mò ń gbọ́ nǹkan tí bàbá yìí sọ, èmi náà panupọ̀ mo sọ fún bàbá wa kábíyèsí tí wọ́n ti lọ wípé tí wọ́n bá dé ọ̀hún kí wọ́n bá wa sọ fún àwọn tó kù. Lóòótọ́ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí sọ, ìwọ náà béèrè lọ́wọ́ ara ẹ gẹ́gẹ́ bí béèrè lọ́wọ́ ara mi. Ìjẹ́ ẹ̀sìn ohun tí ẹ̀sìn ti gbà lọ́wọ́ ọ̀ràn Yorùbá, bí orí bá fọ́ọ̀yàn láyé àtijọ́, àwọn bàbá tiwa ó ní nǹkan tí wọ́n ó ṣe tí wọ́n á tẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá orí yẹn sọ̀rọ̀, orí fífọ́ ó sì lọ, àtàwọn nǹkan bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn dé, ẹ̀sìn mùsùlùmí dé, tí kìrìsìtẹ́nì dé, kí la ṣe? Ayé dànù. Ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn mùsùlùmí àwọn tẹ̀ ń fara dà á, ṣùgbọ́n onígbàgbọ́ ló ti mú níbẹ̀rẹ̀ pé ẹ má ṣe léyìí, ẹ má ṣe tọ̀hún, láì mọ̀ wípé pláàni tí àwọn aráabí yìí nílẹ̀ fún ìran Yorùbá, ìran wa láti 1830 nígbà jihadist àkọ́kọ́ left Usman Dan Fodio àtàwọn bẹ́ẹ̀ lọ. Ogun tí wọ́n sì kó wálẹ̀ Nàìjíríà Yorùbá kì í ṣogun àdá, kódà kì í ṣogun àdá àti ìbọn, ṣùgbọ́n ogun ohun ìjà ìgbàlódé. Ẹ má jẹ́ tàn yín, àwọn aráabí yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n sì ń bọ̀ wá káàkiri ọba tó lágbára jù nílẹ̀ Yorùbá. Program tí mò ń sọ yìí, tí mò ń ṣe yìí, tí mò ń sọ lọ́wọ́ yìí, ẹ̀yin kábíyèsí, ẹ̀yin aṣíwájú nílẹ̀ Yorùbá, mi ò sọ̀rọ̀ yìí láti máa jẹ́ pé mò ń dẹ́rù bà yín, ṣùgbọ́n kí ni mò ń gbìyànjú àti sọ ní wípé odidi ọba títí tí wọ́n fi pa ọba yìí, kò sí ẹnikẹ́ni tó lè assist ọba. Bẹ́ẹ̀ gọ́fúnà bẹ́ẹ̀lú yẹn, ìwọ̀n ọ̀ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ wípé àwọn terrorist tí ń attack Ondo. Now tí ìpínlẹ̀ Ondo bí bó ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, ẹgbọ́n nǹkan tí bàbá yẹn sọ, ó ní Ondo ò ní gbà. Ẹ má jẹ́ tàn yín sà, kò sí ohun tí ń jẹ́ pé mi ò ní gbà lọ́wọ́ Fúlàní. Ẹ lọ béèrè lọ́wọ́ ìlú Gangan níbi tí olóyè Sunday Adéyẹmọ tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìkọjú ìdàdúdà àwọn Karambà níyè. Ọjọ́ yẹn lọ́hùn-ún, lásìkò yẹn lọ́hùn-ún, iléeṣẹ́ ìròyìn tí mo wà, mo kọ kinní kan jáde tó ń pè látìkù ìpé kó lóyè Sunday Adéyẹmọ àti àwọn ọba adẹ̀ lọ síbẹ̀, a sọ fún àwọn kọ̀ọ̀kan bẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn, ẹ ṣọ́ra o, ìyẹn 20 ọdún a máa jóni lọ́wọ́. Fúlàní òjò tó 20 ọdún tí wọ́n fi wá gbẹ̀san. Síbẹ̀ ó ti wà nínú àjẹ́dá wọn pé wọ́n sì ń padà bọ̀. So now bí ọ̀rọ̀ yìí ṣe rí yìí tó fi jẹ́ pé ní ẹjẹ́ àti ẹ̀wò kábíyèsí ọba kí lorúkọ ọba yìí nípínlẹ̀ Ẹdó, ọ̀pọ̀lọpọ̀lọ̀
ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ sí ààfin kábíyèsí yìí nílùú bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ máa rí àwọn èèyàn kan tó jẹ́ wípé igi àyà wọn àwọn eléyìí kì í ṣe báṣà. Ṣé kò sí ààyè fún àwọn ọmọ ogun tí wọ́n ń ṣígun láyé àtijọ́ mọ́ gẹ́gẹ́ bí nǹkan tí bàbá yìí sọ? Ó sì wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a bá lọ sínú ìwé àwọn Kìrìsìtẹ́nì nínú ìwé Genesis nígbà tí ogun dé, nígbà tí wàhálà dé, Ábúráhámù pariwo sókè ó ní ẹ wá ẹ lọ kó àwọn ẹrú ikú wá. Ìyẹn ni pé àwọn ẹrú ikú kan wà níbì kan tí wọ́n ń palẹ̀ tí àwọn Ábúráhámù ti tírèènì fún ogun. Wọn ò dúró dè ìgbà tí wọ́n bá tó bẹ̀rẹ̀ sí ní orúkọ Ọlọ́run. Ẹ̀yin kábíyèsí wa now a ní ọwọ́ ńlẹ̀, a rí ewé, a rí pépà, a rí láìlọ́nù tá a lè fi kógbẹ́ àfọwọ́kù. Everybody ń jà fóyè báyà mi. Àwọn olóṣèlú àwọn yẹn bísí lórí ọ̀rọ̀ campaign. But ìbéèrè ọ̀hún ni wípé tí ará bí ìta bá ní lágbájá ni wọ́n kọlù tí wọ́n kọlù mọ́ tó jẹ́ tẹ̀mẹ̀lù ni wọ́n kọlù kọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ ilé kábíyèsí nílẹ̀ Yorùbá lèmi ti tẹ̀ tó jẹ́ pé ẹ̀kan lè bá ọlọ́pàá ẹyọ kan, àmọ̀tẹ́kùn kan, kò sí sójà, yes àwọn sójà wà fún òkan bẹ́ẹ̀ náà, ọlọ́pàá ẹyọ kan, àmọ̀tẹ́kùn kan, civil defence, ọ̀pá tó wà lọ́wọ́ wọn gan-an kódà. Àmọ́ láyé àtijọ́ ààfin ọba ní àwọn abẹ́sẹ̀, àwọn ológun, àwọn ọmọ ogun ni wọ́n ti gbéra. Kábíyèsí ọ̀rọ̀ iṣẹ́ sí balógun ìlú pé wá o nǹkan báyìí wọ́n ṣígun bọ̀. Àwọn tó wà láàfin kábíyèsí àti ti balógun inú wọn darapọ̀ mọ́ àwọn ọmọ ogun balógun torí pé kábíyèsí náà tó gun jà. Now àwọn kábíyèsí ìgbà yẹn ti lọ. Ẹ̀yin tẹ́ ẹ ṣe dé nìsí ṣé latest car tẹ́ ẹ ń ràjọ yẹn lókun ni wọn kì í fi sìn yẹn, ni wọn kì í rìn mọ́lẹ̀ pẹ̀lú èèyàn. Tó bá ti gbẹ̀mí lẹ́nu ẹ̀wọ̀n tó gbogbo nǹkan tí kábíyèsí ọba Kẹ́hìndé Fálódùn gbogbo nǹkan tí wọ́n ní láyé báyìí ó ti tán. Tó bá jẹ́ Muslim ni wọ́n lọ́jọ́ náà lọ́rùn wọ́n ti wọ́ káàlẹ̀ lọ. Tó bá jẹ́ Kìrìsìtẹ́nì wọ́n lè gbé wọn lọ mọ́ṣúárì fúngbà díẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí ọba alábẹ́ ìlànà bàbá yìí ti tẹ́rí gbaṣọ. Kí ló fẹ́ padà máa jẹ́ èrè ẹ̀ nígbà tí ò sí security fún? Tó bá jẹ́ pé security wà táwọn èèyàn wà láàfin pẹ̀lú ẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò, wọ́n mọ̀ pé kò ní rọrùn fún àwọn náà. Then from there mo fẹ́ kí àwa ọmọ Yorùbá kẹ́kọ̀ọ́ kan. Ikú tó pa kábíyèsí yìí tí wọ́n bá taná wò dáadáa ó lọ́wọ́ ọmọ ọ̀dúnnú. Ó lọ́wọ́ ọmọ ọ̀dúnnú. Ẹ wo fídíò mi kan tí mo gbé jáde lánàá níbi tí mo ti gbé ojú àwọn tí wọ́n kó lóńdó yìí sẹ́mu Oǹdó yìí tó jẹ́ ọmọ ìlú tí wọ́n fi ara hàn tí wọ́n máa ń jiyàn gbé ṣùgbọ́n tí wọ́n ti mọ èdè Fúlàní sọ tí wọ́n bá ń bá àyàn sọ̀rọ̀ ẹ rò pé Fúlàní ni. Retired police officer wà láàrin. Now kábíyèsí yìí ti kú báyìí kò tún sí nǹkan kan mọ́. Tí iye wa ò bá ṣí lásìkò yìí a jẹ́ pé ìran Yorùbá ti parun àmọ́ ni. Àwọn rèé nígboro ẹ wo àrà tí wọ́n ń dá. Ẹ jẹ́ n sáré gbé yín débì kan
ẹ jẹ́ sáré gbé yín, ẹ jẹ́ fi fídíò kan hàn yín léyìí tí ó sọ fún yín system tí wọ́n ń lò tí wọ́n fi ń wọlé sí wa lára. Ẹ wo fídíò yìí, mo padà bọ̀. A kú ojúmọ́ gbogbo ọmọ Yorùbá o, yóò dàdúrà wá gbà o. Orúkọ tèmi ní Fáyẹmí Okunọlájà Peter, ìbẹ́ni kankan fa wàhálà tán bá ti tọ́ mi o. Mo jókòó níwájú ilé mi ń bí, níwájú ṣọ́ọ̀bù ìyàwó mi ń bí lánàá ni mọ́là kan dé náà tó ń tọrọ owó. Ó dẹ̀ dé, mo rí pé bó ṣe wáyé eléyìí kì í ṣe yàn lásán. Ó mú ọ̀pá kan dání, ọ̀pá yìí ó dì í mú lórí báyìí, ó fi ń tẹ̀lé, ó ń rìn bí pẹ́ńtẹ́sẹ̀ ń dùn. Wọ́n á ní kó kó wájú ilé mi, kó dẹ̀ kó wájú ṣọ́ọ̀bù ìyàwó mi, ó tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù àwọn télọ̀ tó wà ń bí báyìí, tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí nínú ilé mi náà compound. Mo ní kó kúrò ń bí kó máa lọ, mo ní kó máa lọ, tí mo sọ pé kó máa lọ báyìí tó máa ṣe báyìí, mo tó yọrí ẹ wò. Kò ṣe pé mi ò parọ́ mọ́ o, ẹ ti rọ́pàá yìí, ṣẹ́rí ọ̀pá yìí ló yọ straight, ẹ wo ohun tó wà lórí ẹ̀, iṣẹ́ ti rí ríǹgì lè ń bí o, oògùn ní ẹ̀dẹ̀ rọ́pàá yìí bó ti ṣe dán tó, ẹsẹ̀ tó ń ṣe báyìí kò dún ohun tó rí gbà tí mo gbà lọ́wọ́ ẹ̀. Ó mú ọ̀pá yìí lẹ́sẹ̀kẹsẹ̀, ó là mọ́ mi lórí ni, gbogbo ìlú yìí lè sọ sí o, pátá gbogbo tó wà street tó wà ládùúgbò bí Oore Ọ̀fẹ́ hospital nílùú Ìtòrí Èkó local government. Kábíyèsí bàbá wa Àkámọ́, gbogbo àwọn tí àwọn sẹ́ríkì wọn bírú ọ̀kùsàǹgbàǹkó, ẹ bá a sọ fún wọn kó bá a kìlọ̀ fún àwọn fámìlì wọn tó ń tọrọ bára kán máa lọ tọ ọlọ́dọ̀ ẹbí wọn, kán máa yà street wa mọ́sà o. Ní sáìdì ibi tí aláwọ̀ ẹkùn ojú burúkú tó jẹ bálẹ̀ agbọ̀n ẹrùkù tuntun sí, àdúgbò yẹn ní o lèmi ń gbé, èmi ní balógun ẹ̀ o, èmi ní balógun aláwọ̀ o. Ṣé ń gbọ́ tí mo ṣe gbọ̀ páyì lọ́wọ́ ẹ̀ tọ́yàn ń lọ pé kí n filẹ̀ fún, tí mo lọ́mọ ọlọ́ tí mo gbà mí ti ṣe tán báyìí, ó ti fa ilé ìjáde, tó bá fa jáde báyìí mo ní tó gbé lé mi báyìí, mo sáré gbà lọ́wọ́ ẹ̀ pápápá. Òun rèé o, gbogbo yẹn rí ẹ̀yin Yorùbá, ogun ti dé sógun state o. Ohun tí mo gbà lọ́wọ́ mọ́là gbogbo ẹ á bèrè street bí o, tó bá jẹ́rọ ni mo pa lẹ́kọ̀ọ́ local government ní street Oore Ọ̀fẹ́ hospital opposite, tẹ bá ti kọjá ARA hotel bí tẹ ARA kọ́ ọ́fíìsì yẹn, ẹ̀yẹn gbàbẹ̀ wọlé street ibẹ̀ ni ilé tèmi mi ní Ifáyẹmí Okunọlájà Peter o. Gbogbo tí mo gbà lọ́wọ́ mọ́là lánàá rèé o, gbogbo aládùúgbò wọ́n lè sọ sí o. Ẹ ti rí, ó la ilé ìmọ̀ mi lórí ni ko, ẹ mọ̀ pọ́pá yìí náà fi ń pa àwọn ẹran tó ń pa tó máa ń tà fún yín dédé yìí. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń dàgbà màálù wọn lórí àwàkọ́ o, wọn fi ya ẹnìkan. Ohun tí mo gbà lọ Fúlàní lánàá rèé. Today is Thursday bá àná ní sí Wednesday òun ni o. Ohun tí mọ́là mo gba eléyìí lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní tó ń ṣe bí pẹ́sẹ̀ ń dùn, pẹ̀lẹ́sẹ̀ tó ẹsẹ̀ òdún o ló fi jápa o. Ẹ lè wá o, gbogbo ẹ̀yin ọba wa, ẹ bá sọ fún àwọn Fúlàní mọ́là, wọ́n ti wà ní junction to junction tó ń tata àti kìíní, kọ́ fi ìlú ilẹ̀ fún wa. Ẹ̀yàn bá ṣe wèrè bí ọ̀pá wọn iná máa fi pa wọn o. Ohun tó là mọ́ mi lórí, ó dín bá ó là mọ́ mi lórí ni, ó rí gangan ni. Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ? Ìwọ́n máa pọ̀ ń gbòòrò, tí irú wọn pọ̀, tí wọ́n ń rìn jáde, tí wọ́n máa ṣe gbábílà ńlá, torí Ọlọ́run gbábílà ńlá. Wọ́n pàápàá jùlọ lásìkò Ramadan yìí, àwọn ará bí ló tú wọn síta. Àwọn ni náà ń ṣe geography survey, àwọn náà ń survey ọpọlọ tí wọ́n ní, wọ́n ti train ní wọn. Àwọn ni ó padà lọ fún wọn pé tẹ́ ẹ bá wọ street báyìí, tẹ́ ẹ bá wọ igbó báyìí, ibi báyìí lẹ́ẹ̀ jáde sí. Wọ́n mọ iye security tó wà káàkiri, ibi báyìí ní checking point sójà, ibi báyìí ní checking point ọlọ́pàá. Bí wọ́n bá fẹ́ wọlé sí àárín àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ mú àmì láàrin wọn àbáwọn sójà, wọ́n mọ àwọn èèyàn rádaràdá yìí ni wọ́n ràn án. Wọ́n sì ṣe rádaràdá wọn tí wọ́n fi wọlé, tí wọ́n fi wèé tó lè gbàbọ̀dì, tó fẹ́ràn owó. Èèló ló ń gbà ní sálárì? Èèló ló ń gbà sálárì? Ìjọba ò fún mi ju 150,000 lọ, mi ò tiẹ̀ nílé, mi ò tiẹ̀ ní kíní nǹkan wọ́n tún jẹ wá lówó láti bẹ̀ lọ. Ìpé iṣẹ́ ẹyọ kan gan wà gba 2 million 3 million, irú iṣẹ́ wo ni? Kidnapping. Ìwọ́sákàn máa fún àwọn ní int bí àwọn ẹgbẹ́ bá ṣe fẹ́ lọ. Ṣé wọn kò lẹ́rù? Wọ́n kò lẹ́rù. Ní ìsìn irú àwọn èèyàn bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti wá ṣe, wọ́n wá yá, wọ́n wá sọ pé
àwọn repent ẹ gbọ́ wọ́n á ní àwọn ṣe kíni wọ́n repent àwọn wá kó wọn lọ sínú sùkúù kan wáyá fún bí ọdún àbóṣù mélòó wọ́n fi kùránì kọ́ wọn kùránì náà fi kọ́ wọn ẹ má gbàgbé o nínú kùránì ẹ lè jagun jihadi o níwọ̀n wá gbọ́ Yorùbá níwọ̀n gbọ́ Ìgbò èyí tí ó decide pé sójà lòun máa join ọwà èyí tí ó lọ sí DSS èyí tí ó lọ sí ọlọ́pàá tí wọ́n bá kó wọn bọ̀ wá ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá kéńdé tí àwọn ẹ̀yin ọba wa tẹ́ lásìkò yìí èmi fẹ́ gbà yín lámọ̀ràn wọn pa á láṣẹ àwọn ọlọ́pàá tí wọ́n bá máa gbé wá sílẹ̀ Yorùbá ẹ jẹ́ kó jẹ́ ọlọ́pàá tó jẹ́ Yorùbá ẹ jẹ́ kó ọmọ Oǹdó wọlé sí Oǹdó tó bá jẹ́ wípé ọlọ́pàá 10 la bá ní nípínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ wípé Yorùbá ni wọ́n látorí délẹ̀ tàbí kẹ̀ kó jẹ́ ọmọ Yorùbá àwa South àwa tá a wà ní South ń bí àti South West àti South South so àwa ara wa la lè mingle papọ̀ it's not that pé ẹ lọ gbé ẹni Fúlàní tí ọ̀gbọ́ wa pa wá kọ́ wá jọlọ́pàá bí wọ́n sì ti ń ṣe nìyẹn àwọn Boko Haram yìí àwọn tí wọ́n sọ pé they are now rehabilitate báyìí tí wọ́n sọ pé wọ́n ti di ẹni ìgbàlà báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́ wá pa ilé ìbò wọn gbọ́ èdè míì yàtọ̀ sí èyí tí wọ́n ń sọ yẹn now báwo ló ṣe fẹ́ wọ́ òṣìṣẹ́ papọ̀ mo lọ sí ìlú Èkó lọ́jọ́ kan mo wá wọlé sí agbègbè kan láyé dárúkọ bẹ̀ mo ní láti fẹ́ béèrè ọ̀nà àmọ́ wá rí pé ọlọ́pàá ìdúró tó wà fully armed mo wá park sẹ́gbẹ̀ẹ́ hello sir please I'm asking for so street only carry wallahi na work I carry am na work I carry am na work kódà kò lè rí ìpè délẹ̀ mo ya táyé zoom off kí àwọn tàjọ wà ní mọ́tò kí wọ́n má bàa rẹ́rìn kọ́ má lè ṣù iwájú la tó ń lọ rẹ́rìn pé ha eléyìí ta ló fẹ́ sọ a ṣe mọ̀ ọlọ́pàá original so gbogbo ẹ̀ wà lọ́wọ́ ẹ̀yin kábíyèsí wa àmọ́ tẹ́ ẹ bá sọ pé ó kàn yín bí mo ṣe ń sọ ó ṣeéṣe kó tì í ṣubú mo fa àsìkò yìí máa kọ́ọ̀lá àtún gbogbo ẹ̀yin kábíyèsí tẹ́ wà nílẹ̀ Yorùbá Aláàfin ni o Ọ̀ọ̀nìrìṣà ni o Olúbàdàn ni o Aláké ni o Oníjẹ̀bú ni o Adó Ọwá Ògùnkún ni o Olóǹdó ni o Èlẹ́kìtì mention them ká dárúkọ yín ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe Olóyè Sunday dé ẹ ṣe báyìí nígbà tẹ́yin kábíyèsí sọ pé ọ̀rọ̀ yẹn nu yín tọrọ àtìgbà at least bẹ́ẹ̀ bá ṣe ṣáàṣì kan olóyè ẹ̀ ti jẹ́ kó wọlé fine good ìyókù ńkọ́ níjọ́ wọlé dúró dè wọ́n ti pọ̀ nílùú Ìbàdàn ẹ má jẹ́ tàn wọ́n ti pọ̀ lábẹ́òkúta wọ́n ti pọ̀ lóǹdó wọ́n ti pọ̀ lẹ́kọ̀ọ́ ọjọ́ tí wọ́n máa strike no plan fún ẹ rí i pé wọ́n á sọ pé well organized operation náà máa ń ṣe bẹ́ẹ̀ ni ó máa ń take wọn ní time láti study ìdíre tẹ́pá àwọn security èkè fi lè ká wọn torí pé nǹkan tó fẹ́ ṣe àwọn ti wà well prepared for it all that we are no dem máa kọ́ ti lọ́ máa kan àwọn security wa but ẹ̀yin kábíyèsí all eyes on you tó tá a bá ń pe àwọn olóṣèlú pápá lásìkò yìí tí wọ́n ń dàádùn bòńbọ̀ we are just wasting our time ṣùgbọ́n ẹ̀yin kábíyèsí ẹ̀yin lè lọ bá àwọn olóṣèlú yẹn fún wa
kẹ́yìn sọ fún wọn pé ẹ wá torí ọdún 8 ni wọ́n lò gẹ́gẹ́ bí gómìnà náà láti lè sáré ké sí House of Rep Senator àwọn yẹn lọ gbowó oúnjẹ lọ́dọ̀ ní ọlọ́run tiwọn ń bolo ti fẹ́ rí but gómìnà ńkọ́ local government chairman ńkọ́ tí wọ́n bá gba agbára lọ́wọ́ yín pé kí wọ́n fẹ́ try láti rí deregulate yín àbí kí wọ́n mú yín wálé bákanbákan ẹ̀yin ò gbọ́dọ̀ gbà kí wọ́n kí ìkógun kó ìran Yorùbá nígbà tẹ́yìn gbogbo ẹ̀yìn kábíyèsí tẹ́wà lórí àpèrè tẹ́wà ẹni tó kàwé tó ti lọ lóyìnbó lọ́pọ̀ jù láàrin tó ti rìn káàkiri ayé àtijọ́ àtọ́pá àwọn tí ọ̀mọ̀wé ẹ̀yin ọ̀mọ̀wé débẹ̀ ogun ọ̀gbọ́dọ̀ jàre Yorùbá tó tógun bá jàre Yorùbá àwọn ọ̀dàjọ́ ẹni ó béèrè àmọ́ ó ti dé o kò sí ọgbọ́n tí a fẹ́ dá sí àfi ká tètè dìde ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi like ẹ comment ẹ share ẹ jẹ́ ọ̀wọ̀ gbòòrò ayé lọ àtúnpàdé ó dàbọ̀.